ọ̀run gbẹ̀bẹ̀ lójú abiyamọ lọ́jọ́ tó fi sílẹ̀ ayé o. Ọládèbórà ló sọjọ́ bí lónìí ọmọ olóríire. Olúwatóyìn o. Olúwatóyìn ló sọjọ́ bí lónìí ọmọ olóríire ni. Káre ọmọ Florence Táíwò Ọlá ọmọ Lawrence Ṣọlá òyìnbó gbọ́lá rẹ̀ o. Òyìnbó gbọ́lá òní. Káre òwò o. Mo ló kú oríire òní ìgbàdùn ọdún kan lọ́lẹ̀ Elédùmarè ọba. Florence o. Táíwò o. Èjìrí ara àsopọ̀ ẹdún wìrìwìrì ẹ̀dùn àgbórí igi rétérété. Wíníwíní lójú orogún. Èjì wọ̀rọ̀kọ̀ lójú ìyá rẹ̀. Ó wọlé alákìsà ló bá sọ wọ́n dòní ìgbà sọ. Aya Lawrence o. Aya Lawrence Ṣọlá Ọlárẹ̀ o. Òyìnbó gbọ́lá òní o. Ọmọ olóríire. Okú ọjọ́ bí ọmọ rẹ̀ Olúwatóyìn Dèbórà Ọlá. Ọlárẹ̀ o. Èmi Ọláwálé Ọláolúwa Ọláníyì Ajípolówó Jésù tẹ́tẹ́tẹ́ ọ̀rọ̀kọ̀ jíbọn bàbá àwọn ọ̀rẹ́dẹ́ bá bèèdè akùlù bàbá àwọn gbólóhùn. Mo kí ọ lónìí ọmọ olóríire. Olúwatóyìn o. Ọmọ màmá mi Florence o. Ọmọ Florence Táíwò o. Ọmọ ẹdún wìrìwìrì ẹ̀dùn àgbórí igi rétérété. Wíníwíní lójú orogún. Èjì wọ̀rọ̀kọ̀ lójú ìyá rẹ̀. Ó wọlé alákìsà ó sọ wọ́n dòní ìgbà sọ. Ọkàn bábí. Èjì ló wọlé ìtọ́ bí o. Epo ń bẹ ẹ̀wọ́ ń bẹ. Àyà mi ò já láti bí méjì. Torí pé kí ni àwọn làbàmì ọmọ tí gbà kúlẹ̀ mọ́ àwọn wá sí mọ́ gbàdọ̀ balẹ̀ bàbá àwọn lọ́jọ́ tó wálé ayé. Okú oríire Dèbórà o. Táíwò mo ló kú oríire ọmọ rẹ tó sọjọ́ bí lóní o. Òní ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ní lọ́jọ́ tó sáré kíjokíjo. Ọjọ́ tó jọ̀rùn gbẹ̀bẹ̀ lójú abiyamọ. Lọ́jọ́ tí màmá rẹ tó tí bàbá jẹ tó sáré lọ sókè sódò. Lọ́jọ́ tó mọ̀ yín tó wálé ayé. Lọ́jọ́ tó àbí Dèbórà o. Àwọn ẹlẹ́wà Compassion okú oríire. Tímọ́tímọ́ ìyàwó tèmi Ajípolówó Jésù tẹ́tẹ́. Grace Ọláolúwa Ayéwọ̀ọ́yè olórí ìmọ̀ ẹ̀gbọ́. Mrs Grace Ọmọwùmí Ayéwọ̀ọ́yè aya Ọláolúwa aya Ajípolówó Jésù tẹ́tẹ́. Òun ló ní ìmọ̀ kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá. Ó ní kí ọ ní méje mẹ́jọ. Ó ní sáré lọ sí Ẹ̀pẹ́ Èkìtì. Ó ní lọ ìyẹn lágbolé Ọlọ́fin. Ọmọ Ọlọ́fin àdìmúlà o. Lágbolé Ọlọ́fin ìyẹn ní gbogbo Ẹ̀pẹ́ Èkìtì. Ẹ̀yin lọmọ Ọlọ́fin àdìmúlà o. Ẹ̀pẹ́ Èkìtì rẹ̀ o. Ẹ̀yin lèkìtì kété. Èkìtì ọmọ òjìyàn. Ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Èkìtì ọmọ eré ìjà lálùgbò fún bá ọmọ Èkìtì kété. Wọ́n ní pé ibẹ̀ ni mo ti mọ̀ pé yẹn tún jọ kà lọ. Torí mo bá rí sùn gẹ́gẹ́. Wọ́n fi kú yẹn jẹ lẹ́kìtì kété. Ẹ̀yin lọ́wọ́ fáàmù bí òkè mẹ́sì. Olódògbò kẹ́ríkẹ́rí létí ogun. Owó ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ẹ káre ọmọ olókè méjì. Ọmọ wọlé Ẹ̀pẹ́ Èkìtì o. Bí èjì wẹ́ o. Èjò máa rọ o. Ẹ mọ̀ sọ́ni kẹ́yà rọ̀jò olùléríà. Èjò alúrẹ̀ kí àrọ̀ sórí mi o. Ọmọ Ẹlẹ́kìtì o. Èèyàn kú oríire. Káre o. Ọmọ Pétú Ìjẹ̀ṣà. Ẹ̀pẹ́ Èkìtì kété nílé bàbá rẹ̀. Ìpétú Ìjẹ̀ṣà nílé màmá rẹ̀. Ọmọ Alápẹ̀mẹ̀tù ní gbogbo wàásìmí. Lágbolé wàásìmí. Ládùúgbò wàásìmí. Ìyẹn ní Pétú Ìjẹ̀ṣà. Ọmọ Alápẹ̀mẹ̀tù. Ọmọ Alápẹ̀tù ní Ìjẹ̀ṣà o. Ẹ̀yin ní Ìjẹ̀ṣà mo dùn àpàdàdà. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká nìyí. Ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Káre ìran Ìjẹ̀ṣà ní ti tòlótòló. Ẹ̀rú wẹ́wẹ́ bàbá yín ní sùn pẹ́pẹ́yẹ. Ẹ̀yin lọ́mọ owó òbòkú lómi. Ọmọ Ìjẹ̀ṣà àpàdàdà. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká.
ìran Ìjẹ̀ṣà ní ti tòlótòló ẹ̀rú wẹ́wẹ́ bàbá yín ní ti pẹ́pẹ́yẹ ọmọ olóbì kan gbówó tiriwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ yéé kọ́jẹ́ tọ́ni àwọ̀ sápò ẹni èyí tí ò ṣe tẹ́ni a sì mọ̀ wọ̀ sínú gbó ẹranko burúkú àrò mú sára rere mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mi mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ kàrí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà òṣèré o onílẹ̀ òbí ọmọ wa kì í mú kan yangan ìran Ìjẹ̀ṣà kò gbọ́dọ̀ jẹ́ bàbá kí yẹn bá lè kó lè gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tó bá lè bí èkúrọ ẹ bá gbé fún Ìjẹ̀ṣà o ibi tó ti gbẹtu ni wọ́n pè ní gbẹtu Ìjẹ̀ṣà ó kú oríire màmá mi Táíwò Florence màmá Deborah màmá Olúwatóyìn ikú òní pọmọ rẹ àrùn òní sọmọ rẹ ikú òní gbà ọ́ oúnjẹ ọmọ tó jẹ òtí tó wàá jẹ ọmọ o máa ṣoríire ikú ayé òní ká ọ tọ̀tá òní ká ọ kò ní kọ́ mọ ìgbà ọdún kan ní òní fẹ̀yìntì sunkún ọmọ àsọ ọdúnmọ́dún ní sáwọ́ àsọ ọdúnmọ́dún o àsọ̀rọ̀mọ́rọ̀ ní sáwọ́ àsọ̀rọ̀mọ́rọ̀ adé àfàmọ́dún èyí tó sọmọ náà gbẹ́mìrè bú torí pé ikú ayé ò pa gbẹ́mìrè bú rí ikú ayé òní gbà ọ́ lórúkọ Jésù Kristi ọba òní táwọ́ náà ayé òní rí tí ọ̀rọ̀ rẹ ó ti wà lókè òní jábọ́ Deborah o Olúwatóyìn gbóló òní sọkọ yẹn òní sọkọ fẹ́ Ọlọ́run yóò fún ọ níṣẹ́ rere ayọ̀ títí dalẹ́ Olódùmarè yóò bá fún ọ okú oríire aya mi ní kí ọmọ ṣe olóòrè gidi ni ọ o Gẹ̀rẹ́sì ọmọ ògùn mi tèmi Alájọkẹ́ o ní kí ọ dáadáa ó ní kí ọ ó ní pé Deborah o happy birthday.